Aláròyé máa wí o. Gbogbo nǹkan téèyàn lè rí láti sọ wípé Ọlọ́run kò lọ́wọ́ sí ìjọba Tinubu ló ń ṣẹlẹ̀ yìí. Arẹ́gbẹ́ṣọlá, akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC), ti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbárùkù ti ẹgbẹ́ àwọn nítorí tí wọ́n bá déjọba, gbogbo ìwà ìṣekúpani àti ìwà ìpanijayé mìíràn ni yóò ròkun ìgbàgbé. Lẹ́yìn tí wọ́n ṣe ìfìdímúlẹ̀ káàdì ẹgbẹ́ òṣèlú ADC, Arẹ́gbẹ́ ní wọ́ọ̀dù ìdìbò rẹ̀ nílùú Iléṣà lọ́jọ́rùú Wednesday, ọjọ́ 19 oṣù kọkànlá ọdún yìí ló sọ̀rọ̀ ìdánilójú ọ̀hún. Arẹ́gbẹ́ṣọlá sọ wípé ìṣèjọba rere fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní àfojúsùn ẹgbẹ́ ADC ní àìsí ààbò tó péye yóò sì kásẹ̀ nílẹ̀. Ó ní ohun ìbànújẹ́ ní bí àwọn agbébọn ṣe ya wọ ṣọ́ọ̀ṣì kan nílùú Kwara lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 18 oṣù yìí, níbi tí wọ́n ti pa àwọn olùjọ́sìn tí wọ́n sì jí àwọn mìíràn gbé lọ. Gẹ́gẹ́ bó ṣe wí, ẹgbẹ́ ADC jẹ́ ẹgbẹ́ tó kún fún àwọn ọmọlúàbí, àwọn tó nígboyà, àwọn tó kúnjú òṣùwọ̀n, àwọn tó ní ìkóra-ẹni-níjàánu àti àwọn olóòótọ́ èèyàn tó nífẹ̀ẹ́ aráàlú. Ṣáájú ni Arẹ́gbẹ́ṣọlá ti sọ nílùú Ìlá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 18 oṣù yìí, lásìkò tó ṣàbẹ̀wò sí ẹkùn ìdìbò náà pé gbogbo nǹkan tí èèyàn lè rí láti sọ wípé Ọlọ́run kò lọ́wọ́ sí ìṣèjọba ààrẹ Tinubu ló ń ṣẹlẹ̀ wọ̀nyí o. Ó ní ìṣèjọba tó wà lórílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ kò rí ètò ààbò ṣe, kò sẹ́ni tó lè sùn kó tàkàkà mọ́, ètò ọrọ̀ ajé polúkúmuṣu lábẹ́ wọn, bẹ́ẹ̀ ni wọ́n kùnà nínú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́. Arẹ́gbẹ́ṣọlá tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òṣèlú nìkan níjọba yìí ń ṣe, wọn kò dá sí nǹkan kan nípa ìṣèjọba rárá. Ó ké sí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun láti fààyè gba ẹgbẹ́ ADC lọ́dún 2026 kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí sì fààyè gba ẹgbẹ́ náà nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Nínú ọ̀rọ̀ tirẹ̀, akọ̀wé ìgbìmọ̀ tó mójútó ìforúkọsílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ tuntun àti ìfìdímúlẹ̀ káàdì àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀, Sẹ́nẹ́tọ̀ Sodiq Yaradua, ní onírúurú ìpele nǹkan ààbò 12 ló wà lára káàdì ọ̀hún láti má ṣe fààyè sílẹ̀ fún ayédèrú. Yaradua sọ síwájú sí pé láìpẹ́ ni àǹfààní yóò wà fáwọn ará ìlú tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà láti forúkọ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára kó bá lè rọrùn fún wọn láti ṣe bẹ́ẹ̀. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.